àwọn kírísítẹ́nì sọ pé yẹn sọ̀rọ̀ yìí ìyàwó kan ọkùnrin kan mùsùlùmí sọ pé yá ẹja fẹ́ bí mẹ́rin ìwé wọn tún takora wọn. nígbà tí mùsùlùmí pàgbò sẹ́ẹ̀mọ̀ pẹ́ bọ́ ni láì bọ́ Ṣàngó kírísítẹ́nì àbí mùsùlùmí tán bá débì kan wàásù olórí burúkú wọn mọ̀ ṣe àwọn ẹgbẹ́ wọn mọ̀ ṣe wàásù inú mi sì dùn àwọn oníṣẹ̀ṣe kò sí sẹ́wọ̀rọ̀ tá a lè ní tá a lọ yanjú ẹ̀ mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì. 2 textbooks Bible and Quran náà fi tọpọlọ wa rú 2 textbooks ẹnìkan gbé ìwé láti látòkè lọ́hùn ó wá gbé wá bí ànábì yóò ṣe kíní kan Jésù kí ló kàn mí pẹ̀lú láìfù tiwọn. inú mi sì dùn àwọn oníṣẹ̀ṣe kò sí sẹ́wọ̀rọ̀ tá a lè ní tá a lọ yanjú ẹ̀ mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì. 2 textbooks Bible and Quran náà fi tọpọlọ wa rú 2 textbooks ẹnìkan gbé ìwé láti látòkè lọ́hùn ó wá gbé wá bí ànábì yóò ṣe kíní kan Jésù kí ló kàn mí pẹ̀lú láìfù tiwọn. sáwọn lọ́dọ̀ mi ni ìwé méjì tún takora wọn àwọn kan sọ wípé àwọn kírísítẹ́nì sọ pé sọ̀rọ̀ yìí ìyàwó kan ọkùnrin kan mùsùlùmí sọ pé yá ẹja fẹ́ bí mẹ́rin ìwé wọn tún takora wọn. nígbà tí mùsùlùmí pàgbò sẹ́ẹ̀mọ̀ pẹ́ bọ́ ni láì bọ́ Ṣàngó láì bọ́ Bàtálá ẹjọ́ tí kábàásì kan sí tí wàá kábàásì léyìí tán ó ti tán ẹ má bínú ọ̀rọ̀ ń gbé mi nú ni Suratu Maida Quran chapter 5 verse 48 Suratu Maida tí kírísítẹ́nì àbí mùsùlùmí tán bá débì kan wàásù olórí burúkú wọn mọ̀ ṣe àwọn ẹgbẹ́ wọn mọ̀ ṣe wàásù bí Jésù ṣe kú bọ́ọ̀bẹ ṣe gbá bó ṣe kàn mọ́ gbẹ̀gbẹ̀lẹ́gbù wọ́n kàn mọ́ gbẹ̀gbẹ̀lẹ́gbù nílùú Israẹli ó sì kàn náà Yorùbá. ẹ wá gbà mí. wọ́n kàn mọ́ lórí àgbẹ̀lẹ́gbẹ̀ lórí Israẹli lórí nílùú Israẹli àwa Yorùbá àlámọ́rí wá sí dàrú bí lórí àtẹ́kà mọ́ olùbá gbẹ̀lẹ́gbẹ̀ lórí nílùú Israẹli ẹ má wọrí. wọn ò ní rí. Quran chapter 5 verse 48 Suratu Maida 48 ẹ máa gbọ́ o fásì yìí ló yanjú gbogbo ọ̀rọ̀ fásì yìí ló yanjú gbogbo ọ̀rọ̀ ó sọ fún Muhammad pé aṣọ tí ràlù Quran fún ẹ̀pẹ̀ kalẹ̀ pẹ̀lú òdodo ó ń jẹ́rìí sí òdodo tó wà nínú àwọn tírà tó síwájú rẹ̀ àwọn ifá tí àwa gbàgbọ́ ó ti wá síwájú Quran and Bible ó ń jẹ́rìí sí àwọn Quran jẹ́rìí sí ifá táwa náà gbàgbọ́ kèé pé Quran wá fẹ́ overrules gbogbo tó ti wà nílẹ̀ ó ní ó ń wá àbò fún àwọn òfin tó wà nínú ifá bíbélì pẹ̀lú ó nítorí náà ẹ fi ohun tó sọ̀kalẹ̀ láàrin oníkálukú dájọ́ fún wọn tẹ́ ẹ bá fẹ́ dájọ́ mùsùlùmí aláwọ̀ tó máa fẹ́ dájọ́ mùsùlùmí òun ò fi Kùránì dájọ́ tó máa fẹ́ dájọ́ kírísítẹ́nì òun ò fi bíbélì dájọ́ tó máa fẹ́ dájọ́ oníṣẹ̀ṣe ìyẹn tó náà gbàgbọ́ láfi dájọ́ ọmọ Yorùbá kan kò lọ paradise àbí kílẹ̀ ń pè àlùjànnà hellfire kò sọmọ Yorùbá kan tí ó bá yín lọ bẹ̀ àti paradise àti hellfire kò sọmọ Yorùbá kan tí ó bá yín lọ bẹ̀. ó wá sọ wípé àti pé tí Allah ò bá fẹ́ ni Allah ò bá ṣe gbogbo yín níjọ kan ṣoṣo ó wá ní àjọ oníṣùgbọ́n nítorí kí o lè bá a dán yín wò nínú ohun tó fẹ́ ní kọ̀ọ̀kan yín ó fẹ́ dán Christian wò nínú tó fún ó fẹ́ dán Muslim wò nínú tó fún ó fẹ́ dán oníṣẹ̀ṣe wò nínú tó fún. nítorí náà ẹ máa gbáwájú ara yín níbi iṣẹ́ rere àwọn bàbá wa máa sọ pé wà lẹ́sìn wọ́n ní ká máa gbáwájú ara wa níbi iṣẹ́ rere wọ́n ní tí fásitì tó fi jáde gẹ́gẹ́ ni pé nǹkan kan tẹ́ ẹ lè fi múnú Ọlọ́run dùn ni pé ẹ máa ṣe dáadáa síra yín tí Christian bá ṣe rere kan kí Muslim ṣe rere kan káwọn oníṣẹ̀ṣe náà ṣe rere kì í wá ṣe pé ẹnì kó wá dórí ọ̀tá mi kó wá yẹ pé ẹ̀yin ẹlẹ́bọ kìrìkan olórí búkú ẹ̀ sì ní fáńkọ̀rọ̀ yàrá mo ṣe làbọ̀rọ̀ làbọ̀ yẹ̀ o Ifá ló ní agbó. ogbó atọ́ àsúrò ìwòrìwò fún ẹjọ́ ẹ bá mi pa àtẹ́wọ́ fún Tani Olohun dáadáa kí n gbọ́.